sọ pé kò nídìí lónìí. Ìgbà tó rí mi tó máa ronú wọn ẹgbẹ́ wọ́n deport mi nà ó ṣó fẹ́ rí ni báwo la ṣe fẹ́ ṣoyún yìí oṣù kẹrin rí ó ní jẹ́ kó dàgbà kí ilẹ̀ yẹn wà fún máa tọ́jú ẹ̀ máa fi ránṣẹ́ sí ẹ̀ wọ́n ti lé padà síbẹ̀ ká dọ́dún márùn-ún lé ní mi ò tètè sọ fún ẹni ọmọ márùn-ún ni ìyàwó mi bí náà obìnrin tí mo fi gbàwé yẹn bí méje eléyìí tó mú pé sọ́dọ̀ ọ̀sọ́ bí mẹ́ta ti ẹ̀yin ló máa jẹ́ kí ìbálò máa tọ́jú tẹ àwọn náà tọ́jú tí wọ́n láwọn náà. Kí ló tún kù tá ò ṣe kí ló tún kù tẹ́ tó fẹ́ ṣe ẹni tí ẹ fẹ́ nítorí àìbèrè ọ̀nà ó pọ̀ jù fáwọn yìí nígbà tó bá ta gbogbo létò North America ó mọ̀ yìí sọ̀rọ̀ tálẹ̀ ẹgbẹ́ ẹ̀ ń bẹ̀ tani schoolmate ẹ̀ ń bẹ̀ lọ́ba dẹ̀ wá tilẹ̀ tó mórí màmá ṣe bí akúdà àyà ó sọ̀rọ̀ ẹ̀ ló òyìnbó ó lè gbọ́ lọ́lẹ́nu òyìnbó òyìnbó ṣe kúrò mọ̀kẹ́ láyé ìsúnmọ́rin ó wẹ̀ ó mọ̀rin ó wẹ̀ ó má mọ̀rin ìsúnmọ́rin ó lè má bá ti kú àwọn oníkùdù ń bẹ̀ nígbà tó gbóúnjẹ àárọ̀ fún ẹni tí ò gbóúnjẹ àárọ̀ fún yàn bí ló ń kí yàn good morning nígbà tó ń jùdí lọ wọ́n á jẹ́ good morning daddy ń ní pé má wẹ̀ yìí mi bóyá máa rí nǹkan ọ̀fà good morning the good morning that is it then time will tell time will expose and 2 million 4 million tó fi travel yẹn ó sì ń lẹ́dẹ̀ẹ́ 10 million tó fi travel tó fi lọ Mẹ́kà tó fi lọ ájì yẹn ìnagijẹ máa padà wá ìrìn àjẹjẹ kan jà ní ìjẹta níbi tí mo ti lọ ṣe ìwé kan ní ẹrí abúlé ẹgbà lóde ó borí bórùn ẹ má fi sá alájì Adam ní mídíà ẹ wo bẹ ṣe wọṣọ gidi wọn pè yín lálájì kí ni túmọ̀ alájì ó ní àlejò ẹ̀dẹ̀ nánú lẹ̀ tó nánú kọjá lórí èèyàn ẹ̀dẹ̀ yọ alájì kúrò kẹjẹ nǹkan tẹ̀lé kẹjẹ wọ́n sàṣì yín ni ẹ̀wọ̀n àwọn tó ń jẹ jp yẹn kọ́ jẹ́kẹ́ nìkan tó wà máa tó àtàkì bọ̀ náà iná gbé ní jp Jerusalem peace wò ní ẹni tí ò níyàwó tó má ti yàwó ẹ̀ ti dàgbọ́ justice of peace kò ní ṣe peace wà ní ó lóun lọ má láfíà wá and when you look at what he said in John 16 and John 14 John 15 then in John 16 verse 4 5 6 7 ó ní èmi ní ọ̀nà òtítọ́ àti ìyè. So my brother, I want you to Nigeria to son. The don't look for us sanda, almost sanda. Pardon. Nígbà tó rí girlfriend tó bá sùn Nigeria, orí girl yẹn ó fine orí tó wá. Ẹ ti sọ̀rọ̀ lórí internet after 3 weeks, 3 months. Ó wá kí ẹ. Ó tún wá ronú àti rọ́ọ̀lù. Tó tún máa ó tún gé lọ́rùn, ògé lọ́rùn, ògé lábẹ́. Kí ló máa gbẹ̀yìn? Tó wà dáhùn èṣù ti gbàjọba sáà Ọlọ́run ò fẹ́ irọ́ ò dẹ̀ lè dùn sọ́dún dọ̀la